ilé-ẹjọ́ ti dá sí ìjà Ṣòun àti ìmáàmù Ògbómọ̀ṣọ́. ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ fún Ṣòun Ògbómọ̀ṣọ́ ọba Fọlábí Ọláoyè láti má ṣe yọ Sheikh Saliat Yunus Ayílára kúrò nípò gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú náà. lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2024 lónídàájọ́ KB Ọláwọyìn pàṣẹ náà nílé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́. tẹ́ ò bá gbàgbé, awuyewuye ti ń wáyé lórí ọ̀rọ̀ ipò ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn olórí ẹbí ìdílé Ayílára níbi tí Sheikh Ayílára ti jáde wá ṣe kọ̀wé ẹ̀sùn takò ó níwájú ọba ìlú náà. wọ́n lọ́kùnrin tí wọ́n fi joyè olórí àwọn mùsùlùmí yìí kì í ṣe ojúlówó ọmọ agboolé àwọn. nítorí ẹ̀sùn yìí ni ọba Ọláoyè ṣe pàṣẹ fún ìgbìmọ̀ àwọn ìjòyè rẹ̀ láti ṣèwádìí, tí ìgbìmọ̀ ọ̀hún sì fìdí rẹ̀ múlẹ̀ pé Sheikh Ayílára kò yẹ nípò ìmáàmù àgbà nítorí kì í ṣe ojúlówó ọmọ wọn ní ìdílé Ayílára ní tòótọ́. èyí ló mú àwọn ọ̀dọ́ mùsùlùmí ní ìlú náà tí wọ́n pe ara wọn ní Registered Trustees of Ògbómọ̀ṣọ́ Muslim Youth Forum gba ilé-ẹjọ́ lọ pé mìmì kan kò gbọdọ̀ mì ọkùnrin náà nípò ìmáàmù tó wà. nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹjọ́ náà lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ tó kọjá, onídàájọ́ yín sọ pé mo pa á láṣẹ fún àwọn olùjẹ́jọ́, ìyẹn Ṣòun àti ìgbìmọ̀ ìjọba rẹ̀, pé àwọn fúnra wọn tàbí aṣojú wọn kò gbọdọ̀ yọ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Alhaji Yunus Olúṣínà Ayílára nípò tó wà, bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ dá a dúró. kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. ká fi ire pàdé. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.